ọ̀rọ̀ ìpadà dójú ẹ̀ pátápátá Taye Currency tún ti fohùn lẹ̀ gidi tààrà ó lóun ò sí nínú àwọn olórin Fuji tán máa ń bùkún ọjọ́ orí wọn tó ṣe pé ọjọ́ orí tí wọ́n ń pè pé àwọn jẹ́ ó ju ọjọ́ orí wọn gangan lọ tán ti bùkún ọ̀rẹ́dì ọ̀rọ̀ yìí lágbára ó ní bàbá aṣọ ọjọ́ òbí káàmọ́ pọ́jọ́ òbí là ń ṣe èwo ni káàmọ́ ọkùnrin míì níbi ọjọ́ òbí ẹ̀wò ọ̀rọ̀ ìgbẹ́nu tán wọ̀ ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí sì ti dàgbà àsìkò ní ìkàlẹ̀ ní comment section fídíò yìí nítorí àwọn èèyàn ń sọ wípé Pasuma òun ni Taye Currency tún fi style tó fi sọ̀kò ránṣẹ́ sí pé ṣé ká ní Taye Currency ti rí real èjì Paso ni ló fi ń sọ wípé àwọn olórin kan wà tí wọ́n ń bùkún ọjọ́ orí ẹ̀wò ọ̀rọ̀ ilẹ̀ ti tẹ ògbẹ̀nù tán kódà Taye Currency kan fúnra ẹ̀ ó sọ nínú fúnra ẹ̀ wípé kò sí tó kàn wọ́n wọ̀n lé kó wọ́n bá gbogbo òun lẹ́nu kán tó máa jèlé ìlú kán tó lọ sọ lọ́jà ẹ̀wò olójú ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé téyìn bá ṣe láǹfààní láti mọ darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ má bá mi follow DIGINAIJA online TV lórí Facebook lórí YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share fídíò yìí ẹ jẹ́ ká jíjọ gbọ́n tí Taye Currency tó tún sọ nínú fọ́nrán ẹ̀ ká tó wá tẹ̀síwájú pẹ̀lú táwọn èèyàn sọ ní comment. tó bá di 17 December tá a máa mú lọ́la èmi bá ṣe 50 ti tèmi mi ò dẹ̀ fi tọ́jú orí mi yóò sùn o mi ò fi tọ́jú orí mi bàbá Yéésù mi ò dẹ̀ yóò kú o bá sùn. èmi ò kí ń ṣe lórí Yéésù tí ò gbọ́jọ́ kan tó máa pẹ́ra ẹ̀ bẹ́ẹ̀ bá sùn. ọjọ́ orí mi ìyẹn Currency kan mo ti pé 50 lọ́dún yìí ìgbà mo ṣe 40 ayé gbọ́ ọ̀run ọ̀dẹ́ mi sí. ṣùgbọ́n bó ní kálukú bá ṣe lọ́ra Yéésù ló máa bá ọmọ òṣèlú tẹ ẹ dúró dáadáa wọn dúró tán ṣùgbọ́n ọjọ́ 50. tó o bá ti mọ kú tó o jẹjẹ kú jẹ. ìwọ ló máa ń jẹjẹ fún ìyàwó ṣe. ọ̀tọ̀ lè rè kánìbà ọ̀tọ̀ ní dáa bá fẹ́ ṣe dé ọ̀tọ̀ ní dáa bá ń gbọ́mọ àbí dáa bá ń ṣe ìyàtọ̀ ní Yéésù fẹ́lẹ́ ò bá sùn eléyé tí ò bá mọ̀ ọ́n ẹ̀ Currency kò ní pọ́nmọ́ kú bá ń ṣe ìwọ̀n já. Bàbá ṣọ́jọ́ òbí lọ́tọ̀ káàmọ̀ ọ̀pọ̀jọ́ mi náà ń ṣe èwo ni ká máa ṣe ìgbéyàwó ká máa kọrin ìsìlẹ̀ bẹ́ẹ̀ lọ́sùn. aláàmì gbéra aga èsìgbò ẹtù lè ṣì mí gbọ́ kẹtù máa bú mi lọ́la ẹ̀yìn bá sí. ó tí mo bá ṣe mo máa sọ ẹ̀ lè pọ̀ mọ́ mi lẹ́nu gbà yìí sún. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ tún gbọ́ yìí lẹ́nu Taye Currency ó ní kò kàn ń wo wọn lè pohùn mọ́ òun lẹ́nu wọn lè ní kò má sọ̀rọ̀ bó bá tún wù wọ́n ká tún máa tún ọ̀rọ̀ òun sí tí ò dáa tí tóun ò fẹ́ sí tóun ò lérò ó lágbára ṣùgbọ́n ṣe rí lábẹ́ kọ́mẹ̀ntì yìí ó ti dá wàhálà rẹpẹtẹ kalẹ̀ láàrin àwọn fans wọn àwọn fans Taye Currency Pasuma Osupa àti Alao Malaika gan ẹ wo ẹ jẹ́ àgbọ̀n tán sọ ẹ jẹ́ àka kọ́mẹ̀ntì kan sí méjì ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ. gẹ́gẹ́ bá a ṣe ń wò lábẹ́ kọ́mẹ̀ntì a rí kọ́mẹ́ntà kan Waheed ó ní Paso add to his age and that is why Osupa cannot declare his age and Obesere Osupa have never declared a staying age for himself. Even some of his fans thought he is over 60 years because of the size of his body. Until now that Obesere declared his 60-year birthday January 28th, Taye is talking about Paso because they are too close and he knows so many of his secrets. ẹ̀rí pọ̀rọ̀ ilẹ̀ ti kẹ́ báyìí wọ́n ní Taye Currency mọ secret ti Paso ó dẹ̀ ti rí date of birth ti Paso gangan ló jẹ́ kó máa ju òkú ọ̀rọ̀ yìí síta pé Paso gangan ló ń bá wí ṣé bẹ́ẹ̀ ni ẹ máa bá mi fi dáhùn tí yín sí kọ́mẹ̀ntì. Another commenter Akinyemi Akintayo ó náà ni this guy really want to fight Malaika na wetin cause problem be that Malaika dey mess with am and na that one Pasuma pick as friend. ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni. Oga Olayiwola Kazeem ni Taye fight with Paso is not a direct one but because of Malaika and Atawewe so he is actually referring to those guys. Taye has warned Atawewe on stage with the way he was relating to Paso, even raised his clothes up to show his date of birth. Oga Sanjay Favour Ononi, this guy wants to truly enter Pasuma, but people don't know. He get a lot of things wey him wan vomit wey him never get opportunity to vomit. ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn wọ́n ní secret pọ̀ lọ́wọ́ Taye Currency nípa Paso tó fẹ́ tó síta àmọ́ kò tí ì mọ bó ṣe fẹ́ sọ àmọ́ ṣé ò tí ì mọ sọ díẹ̀díẹ̀ báyìí àbí ẹ má bá mi jù dáhùn tí yín sí comment. Adébáyọ̀ Muideen náà ni when Paso did 40 there was so much controversy to what
he declared then. Meanwhile, everybody knows that he did that to show supremacy against Osupa. That is why he used to say Ẹ̀gbọ́n Ọba. The secrets are revealing small. Ẹ̀túngbọ̀n tán sọ báyìí wọ́n tún ní torí age tí Paso declare nígbà tó pé 40 wípé controversy wà lórí ẹ̀. Àwọn èèyàn sọ pé torí Osupa lójoojú age yẹn síta pé àṣírí ti wá ń tú báyìí díẹ̀díẹ̀. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé lóòótọ́ ni ṣé irọ́ ni? Ojú wo lẹ̀yin fi wò? Ìyàwó ló kọ sí yín. Ẹ máa bá mi sọ èrò tiyín, ẹ máa bá mi jù sí kọ́mẹ́ǹtì. Ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook, ẹ máa rí link kan tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi subscribe, ẹ máa like ẹ dẹ̀ máa bá mi share video, ẹ máa bá mi fi sọwọ́ kó máa lọ káàkiri orí ayélujára. Ká tó pàdé láyé àtàláfíà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi, tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.